tiwantiwa tiwa làṣà. Àjíkẹ́, ayé ń lọ à ń tọ̀ ní gbogbo àdúgbò wa. Bàbá mi nìkan ló ní nínú ilé. Wọ́n á rọra gbé sí orí móhùnmáwòrán, wọ́n daṣọ bò ó. Kí ìtò ní ńlá gbangba òun ni wọ́n fi tì í, tó ṣe wípé ẹnikẹ́ni kò lè débẹ̀. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó lè yàyàn ní wèrè. Kí mo wí? Ó lè yàyàn ní wèrè. Tẹ́ ẹ bá wà ní orí òkè nílé bàbá mi, torí orí òkè alágbèéká ni ilé alágbèéká ni ilé wa. Tẹ́ ẹ bá wà nísàlẹ̀ tàbí tẹ́ ẹ bá wà ní ibi tó jìnnà, tẹ́ ẹ bá ti gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tí bá ti ń dún, yóò máa dún gan-an 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 gẹ́gẹ́ bí ọmọdé. Àwa máa pariwo à ń bọ̀ o, à ń bọ̀ o, à ń bọ̀ o, à ń bọ̀ o. Àní mẹ́ni tí ń sọ̀rọ̀. Tá a bá ti débẹ̀, ní táwọn ọkọ sí ni pé àló, ṣé mo lè mẹ́ni tí ń bá mi sọ̀rọ̀? Tá a bá ti gbé èmi ni lágbájá ọmọ lágbájá, mo fẹ́ bá lágbájá sọ̀rọ̀. Nítorí wá ṣẹlẹ̀ ń bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni wípé ẹnìkan, bóyá ẹ̀gbọ́n mi tàbí bàbá mi, ó lè ti máa retí ìpè látọ̀dọ̀ ẹnìkan, bóyá láti Èkó ni o, bóyá láti ìlú mi ni o. Tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó bá ti ń dún, bẹ́ẹ̀ ni wọ́n ti máa sáré tí gbogbo wọn máa lọ tá máa lọ. Ó lè jẹ́ pé láti aago kan gbogbo èyí tí ń dùn kò sí tiwọn níbẹ̀. Torí wípé bó ṣe wà yìí ọjọ́ òkùnkùn ni, a lè mẹ́ni tí ń pè. Ó dìgbà tí ẹni yẹn tó bá tó sọ wípé òun lòún pè. Àjíkẹ́, òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá mi òun ni 2 ẹ̀ta 0 1 8 àti 8. Sórí gbogbo àwọn tó bá wà nílùú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀, àwọn ni wọ́n ń lo 2 ẹ̀ta àti 0. Tá a bá fẹ́ pè sórí bí yìí, òun lá kọ́wọ́ bọ̀. Tá a bá ti fẹ́ tẹ 1, á ṣe 0 ní 0 báyìí. 2, tá a bá ti ní 2, á tún tẹ báyìí. 8 òní tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa pe èèyàn, á kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 2 ẹ̀ta 0 1 8 àti 8. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá mi òní yóò dùn sí. Ẹ ọmọ ọdún gan-an gan-an gan-an, ariwo rẹ̀ yóò wá gba gbogbo ilé. Ìgbà míì ń bẹ gẹ́gẹ́ bí ọmọ kékeré, àwa jókòó, àwa máa wò lójú, àmọ́ sọ lójú, àmọ́ pé òyìnbó, àwọn òyìnbó ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan kan wá ń bẹ tí bàbá mi bá ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tí wọ́n bá sí nílé, tá a bá wá fẹ́ pe àwọn ọ̀rẹ́ wa, ọgbọ́n kan tó ń bẹ o, ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí kan ń bẹ tá a máa ń lò láyé ìgbà. Máa wò ó sórí bó ṣe wà òní yìí. Tí má ti fẹ́ tẹ báyìí, má kàn ṣe báyìí. Tí má fẹ́ tẹ 2 ẹ̀ta 0 1 8 8. Sórí tá a bá ti tẹ báyìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò ti dún níbi tá a bá ti pè, yóò ti dún gan-an. Pẹ̀lú pé wọ́n tì níbí, síbẹ̀síbẹ̀ a sì tún lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí gẹ́gẹ́ bí ọmọdé. Ṣùgbọ́n bó ti wúrọ̀ wọn, kì í ṣe gbogbo ìgbà náà ni wọ́n dún o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà òní máa dún. Bí mo ṣe sọ nìyí, tá a bá ti dọ́gbọ́n, á dọ́gbọ́n báyìí. 2 la fẹ́ tẹ̀, á ṣe báyìí. 8 0 1 8 8. Ẹ̀yin olólùfẹ́ Tiwa Làṣà, ẹ̀yin tí irú rẹ̀ ò bá ṣe rí, ẹ jẹ́ ká gbọ́. Ta ni ò ṣerú ẹ̀ rí? Kò sẹ́ni tí ò ṣerú rẹ̀ rí o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tèmi nìyí. Kí ni òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tiẹ̀? Ayé ń lọ à ń tọ̀ lẹ́ẹ̀kan sí
òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tèmi ní 2 ẹ̀ta 0 1 8 àti 6. Ayé ń lọ à ń tọ̀, ìgbà kan ò lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ìgbà kan nìyí o, ìgbà kan tó ní èyí tẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́ fi ń wò wá. Aṣọ yìí àdúró ná nítorí wípé tiwantiwa tiwa làṣà.